Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa. Ba ilétò gbogbo ògbà. Gbogbo n tó tò nìkan ni kì í dàrú. Ìtàwọ̀ ọmọ Ànábì Ádámù bá tò. Ó lè máa tò lójú ẹsẹ̀ ńgbà tá ń tò. Láàrin kásíjú àpàdé. A tún ti dàrú. Ọlọ́run ò sì dá ti ẹ̀rú bí ó ti tò ọ̀sán sáàyè bí ó tó sí náà ní ti ń bẹ̀bẹ̀. Ó tò òru sáàyè rẹ̀ ó ní ọmọ bẹ̀bẹ̀. Ó sọ ìgbà tòṣùpá ó sì sọ ìgbà tòòrùn. Ó ní la samsu yanbaghi laha an tudrika al-qamara wala al-laylu sabiqu an-nahar wa kullun fi falakin yasbahun. Wọn ò ní kọlura wọn láéláé. Òrùn ń lọ tiẹ̀ ní òṣùpá ń lọ tiẹ̀ ní òru sì ń lọ ní ọ̀sán ń lọ. Àwọn ò ní kọlura wọn. Àwọn èèyàn nìkan ni bí àpapọ̀ á padà kọlura wa. Ìyá kan ló bí a padà kọlura wa. Ẹ̀yin ọmọ ìyá mi lórílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè tá a wà yìí àmọ́mọ́ bí ọ̀rọ̀ wa ń lọ. Ọ̀rọ̀ Nàìjíríà ò lójútùú. Ọ̀rọ̀ Nàìjíríà ò lójúràn. Àti ẹ̀wà mọ̀ bí a fẹ́ gbé kàbáyì. Àbí? Nígbà tí ó bá di pé aláàlófin yìí ṣe pa àlófin. A sì yẹn nìkan láṣáájú lórílẹ̀-èdè yìí rí ká sí yàn. Gbogbo wọn tá ń yàn lórílẹ̀-èdè yìí láṣáájú a sì wọ́n yàn. Aṣáájú ni wọ́n. Pọ́njọ́ tá a bá ti gbé wọn débẹ̀, àga àdánwò ni bí a bá ti fìdí wọn lébẹ̀. Èyí tí ó wàá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ò nípa dé wọn ládé ẹ̀gún. Adé ẹ̀gún yìí ò wá ní jẹ́ wọn ó rójútu ara wọn láti bẹ̀rẹ̀ títí dópin. Ọ̀sẹ́nìkan tá a yàn rí, tá a pàtẹ́wọ́ fún, tá a pàdé ẹ̀ tó yọrí dáadáa lórílẹ̀-èdè yìí. Tá a wá sọ pé kódà lágbájá ń kúrò lórí ìjọba lónìí. Ẹ jẹ́ àyà sìn, ẹ jẹ́ àsìn, a gbọ́dọ̀ sìn délé rẹ̀ o. A gbọ́dọ̀ bá délé ká tún lọ ṣàdúrà fún irọ́ ni. Èpè la fi sìn wọ́n. Kò sì sí nǹkan tó fà á lófin. Gbọ́kọ̀ ságbófinró. Àbí? Àwọn wo lẹ fẹ́ pè lágbófinró? Sáwọn ọlọ́pàá wa lẹ́ pè lágbófinró ni àbí sọ́jà? Ọmọ àwọn olè fẹ́ pè lágbófinró. Bá a bá yẹn pírẹ́sídẹ́ǹtì kan lórílẹ̀‐èdè yìí, àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀dà lágbónù. Òun náà la fi ń pariwo nísìn. Gbogbo wa la ń pariwo ṣé bàbá fún Buhari ńgbà tí ó fi débẹ̀. Nísìn ńkọ́ ọ̀wọ́ tí wọ́n ti fojú ẹ̀ rí lójú ara rẹ̀ bíi kọ́ máa lọ lọ́la lókù. Wọ́n bá sì lè lọ lọ́la. Orílẹ̀-èdè yìí á jẹ èyí tó kù nú ìyá wa o. Ṣùgbọ́n bàbá fẹ́ jẹ èyí tó kù nú ìyá wa. Ẹ jẹ́ á dá Ọlọ́run mọ̀. Ẹ jẹ́ ká mọ Ọlọ́run bó ṣe yẹ ká mọ̀ á. Ọba tó dá wa kì í sọba àbòsí. Ó sì lóhùn ò ní ṣàbòsí pẹ̀lú ẹnì kankan wa. Ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما شاء الله ولو أن أهل القرى آمنوا واتقوا ìyẹn ló kù lórí ọ̀rọ̀ wa o.
من السماء والأرض يا سلام يا سلام ولكن كذبوا etí ń bẹnu ọ̀rọ̀ wa náà nù o فأخذناهم àwọn èèyàn Ọlọ́run ò sí mọ́ o كانوا يكسبون àwọn èèyàn Ọlọ́run ò sí lórílẹ̀‐èdè yìí mọ́ o بما كانوا يكسبون àti ẹ̀wá mọ bí à ń lọ mọ́ àtẹnumú mi má ìdí la fi mú mi ẹ̀rí bí abalẹ̀ ayé dé wọn gbọ́n tó wí. ولو أن أهل القرى آمنوا Ọlọ́run ní bọ́ bá jẹ́ pé لو أن أهل القرى آمنوا bọ́ bá jẹ́ pé yín ọmọ orílẹ̀-èdè Nàìjíríà آمنوا ẹ lè gbé mi Ọlọ́run ọba gbọ́ kẹ́ ẹ mọ̀ mí lọ́lọ́run آمنوا ìyá àdínní ọmọ Ọlọ́run mọ́ آمنوا bàbá àdínní ọmọ Ọlọ́run mọ́ آمنوا àwọn òṣùpá àdínní ti wọ̀ ọ̀kùn. آمنوا Allahu akbar kabira. ولو أن أهل القرى آمنوا واتقوا n ò gbọ́n tó wí sẹ́. لو أن أهل القرى آمنوا واتقوا Ọlọ́run láwọn nǹkan méjèèjì tí mo dárúkọ yìí bọ́ bá yẹ pé ńlọ́ba ti ẹ̀jẹ̀sẹ̀ ẹ̀yìn àgbà ẹ̀ ní wàhálà kankan mọ́. لفتحنا عليهم بركات من السماء والأرض Law kana ahlul qura. ولو أن أهل القرى آمنوا واتقوا Ọlọ́run ní bẹ́ẹ̀ bá lè gbà mí gbọ́ tẹ́ ẹ sì mọ̀ mí lọ́lọ́run tẹ́ ẹ bẹ̀rù mi. آمنوا واتقوا ẹ mọ̀ mí lọ́lọ́run tẹ́ ẹ sì bẹ̀rù mi. آمنوا واتقوا ẹ bẹ̀rù fìtínà tí ń bẹ lọ́wọ́ mi. آمنوا واتقوا ẹ bẹ̀rù fìtínà tí mo lè nà sí yín lẹ́sẹ̀kẹsẹ̀. آمنوا واتقوا èmi lèmi yí nǹkan padà bí n bá ṣe tán tí n ó yí padà kò sí nǹkan kan tí ẹnìkan ó bí mi léèrè. La yusalu amma yaf'al. èmi lọ́lọ́run tẹ́nìkan ò ní bí léèrè ṣùgbọ́n èmi ó bí yín. ولو أن أهل القرى آمنوا واتقوا walau ana ahlal qura. ولو أن أهل القرى آمنوا واتقوا Ọlọ́run ní bẹ́ẹ̀ bá lè bẹ̀rù èmi Ọlọ́run ọba. لفتحنا عليهم بركات من السماء kí ni wàhálà والأرض kò sí wàhálà kankan kò sí wàhálà kankan. بركات من السماء والأرض Ọlọ́run lóore ń bẹ ní sánmà oore ń bẹ nílẹ̀ àlùbáríkà ń bẹ ní sánmà àlùbáríkà ń bẹ nílẹ̀ bó bá wè mí Ọlọ́run ọba tẹ́ ẹ bá lè bẹ̀rù mi tẹ́ ẹ sì páyà mi tẹ́ ẹ dá mi mà n ó ṣílẹ̀kùn oore sánmà àti tilẹ̀ gbogbo oore ó mú yín dundun ẹ máa gbádùn bẹ́ẹ̀ ṣe fẹ́. بركات من السماء والأرض Masha Allah. لفتحنا عليهم بركات من السماء والأرض Ọlọ́run ni wọ́n ṣílẹ̀kùn àlàáfíà fún yín wọ́n ṣílẹ̀kùn oore fún yín ẹ lówó ẹ lọ́lá ẹ nípò gbogbo yín lẹ́ẹ̀ máa jẹ èèyàn ó sì bẹ́ẹ̀ tó bá jẹ́ lórí májẹ̀mú tẹ́ ẹ bá bẹ̀rù mi tẹ́ ẹ sì gbà mí gbọ́ tẹ́ ẹ bá ti mú nǹkan méjèèjì gbogbo ń tẹ́ ẹ fẹ́ pátá ni wọ́n ṣe tí ó tẹ́ yín lọ́rùn. لفتحنا عليهم بركات من السماء والأرض ṣùgbọ́n mi Ọlọ́run ọba mọ ọmọ yín o. walakin kadhabu. Ọlọ́run ní kàkà kẹ́ wá bẹ̀rù mi kẹ́ ẹ páyà mi walakin kadhabu. ẹ wá pọ̀rọ̀ mi nírọ́. لكن كذبوا ẹ̀yin lẹ wá jẹ́yàn lójú ara yín. لكن كذبوا ẹ wá ń sayé bó ṣe wù yín. ولكن كذبوا ẹ wá dorí àlámọ̀rí ọ̀rọ̀ kodò. ولكن كذبوا
ẹ wá mú mi láti dí. walakin kadhabu. ẹ̀ ń ti dí mú mi ẹ̀ fẹ́nu mú mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Allahu akbar. walakin kadhabu. ẹ wá pé èmi ọlọ́run ọba nírọ́. wa akhadhnahum bima kanu yaksibuna. Allah. wa akhadhnahum bima kanu yakzibun. ọlọ́ni wa nẹ́bí sọ fún àwọn ọmọ wa mú wọn lórí ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n máa fi mú wọn lórí ẹ̀ṣẹ̀ wọn. òwe mẹ́ta ni ànábì Dáúdà pa gbogbo òwe orin Dáfídì tí a máa ń sọ nú ọ̀dọ̀ àwọn kiriyó ìgbólóhùn mẹ́ta náà ló mú dání. kàmáàtú dínú tó dà bẹ́ẹ̀ bá ṣe jẹ gbèsè ní ẹ ṣe san wọ́n kà máa ta amálù tó jìsà ntẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀gbẹ̀sán rẹ̀ wọ́n kà máa tẹ̀sán àwòtá àṣọ ntẹ́ ẹ bá ti gbìn lẹ́ẹ̀ka. mẹ́ta náà ni bàbá wa pé àwa máa sọ̀rọ̀ nípa mẹ́tẹ̀ẹ̀ta yẹn á sọ títí látàsìkò yìí ó ti dọ̀dún tó ń bọ̀. ọlọ́run ní sàbòsí pẹ̀lú wa ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti lè gbà mí gbọ́ wàtákà tẹ́ ẹ sì páyà mi. law anna ahlal qura amanu wattaqaw. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. law anna ahlal qura amanu wattaqaw. gbogbo èyí tá à ń ṣe lọ́wọ́ yìí ọ̀la wa. law anna ahlal qura amanu wattaqaw. òdì lódì là ń ṣe gbogbo ẹ̀ àpá àlófin àwọn tí ó gbófin ró ló kù. law anna ahlal qura amanu wattaqaw. ẹ bá a lọ gbogbo àgbáyé káàkiri. law anna ahlal qura amanu wattaqaw. a lọ Amẹ́ríkà. amanu wattaqaw. a lọ London. amanu wattaqaw. a lọ France. amanu wattaqaw. mo dé Spain. amanu wattaqaw. gbogbo àgbáyé náà la kiri káàkiri. walau anna ahlal qura amanu wattaqaw. ìmọ̀ láti wá rí tọ́lọ́pàá ń dúró sẹ́sẹ̀ tí ti gba kọ́bọ̀kọ́bọ̀. sọ́lọ́pàá wà láwọn eléyìí àwọn ẹgẹ́ wọ̀nyí. ń bọ̀ ọlọ́pàá máa ń tún yọ ọkùn. àbí ọlọ́ọ̀lẹ̀ lárúbáwá ni èyí máka ń bẹ̀ ń lásán ọ̀ràn ọlọ́pàá wọn àtàṣọ wọn àti ṣòkòtò àti gbogbo ẹ̀ yọ bí ẹni pé wọ́n gbìyànjú sórí mọ́tẹ́ẹ̀nì wọ́n ràn mọ́ wọn lára ẹnìkan ò gbọ́dọ̀ yọkùn. àwọn tó ti yọkùn wọ̀nyí ẹ̀kún ẹ̀kú òmẹ́ àti à ń dúró lójú ọ̀nà káàkiri. àwọn kan ti ẹ̀ ń dúró ń pàlàpàlà ọ̀nà ilé mi ní ìsìn mo á wò pé kílẹ̀ yìí ń tún wá ń bí ilẹ̀ tó ẹ̀tún ẹ̀rí nǹkan kan jẹ láàrin ìgboro má pàlàpàlà ń bí báyìí ilẹ̀ tó wá ń wá lákòóbọ̀ la ilaha illallah. walau anna ahlal qura amanu wattaqaw. ọlọ́ni bẹ́ẹ̀ bá lè bẹ̀rù mi tẹ́ ẹ páyè mi ọlọ́run ọba. lafatahna alayhim barakatin minas samai wal ardi. agbàṣẹ lọ́wọ́ àwọn aláṣẹ àwọn tó ẹ pa àwọn gan ọlọ́run gbàṣẹ lé lọ́wọ́. agbàṣẹ ọlọ́run fún rẹ̀ ó lé mi ní tuutil mulka man tasha. èmi ní Allahumma malikal mulk èmi lọ́ba tí tẹ́nìkan ò lè yẹ sí ọwọ́ mi wò èmi náà tún máa gbé ọba fún yàn. gómìnà tí ó wà lọ́dún mẹ́rin àbí lọ́dún mẹ́jọ ó yin ọba kúrò lóyè ẹ̀rí pọ́rọ̀ ti dàrú. walau anna ahlal qura amanu wattaqaw. mo sọ njọ́ tọrọ yẹn ṣẹlẹ̀ mọ́ lọ́bẹ̀rẹ̀ nìyẹn o àti ìmọ̀bi tí ó parí sí o. amanu wattaqaw. ẹni ọyọba lóyè kó máa wóra rẹ̀. amanu wattaqaw. àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n máa wóra wọn. amanu wattaqaw. bọ́lọ̀ ń ọba jọba ń yà yóò jẹ́ ń yà láwọ̀ ara rẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá sọ pé wọ́n lọ fẹ́ jọba níyà ó wàá jẹ ìyà ó tún jẹ aláàrẹ̀ tó bá wọn jẹ tẹ́lẹ̀. walau anna ahlal qura amanu wattaqaw. ẹ dákun ìjọba orí burú wo lẹ́ ń ṣe ní Nàìjíríà tẹ́ ẹ máa wá sọ pé bẹ́ẹ̀ ẹ̀yin gómìnà bẹ́ẹ̀ bá ti lè wà lórí àga tẹ́ ẹ bá ti lè dágbo obì kan ọba kan ò gbọ́dọ̀ wọlé mọ́ ọba yẹn pẹ́ lẹ́yìn yẹn kò gbọ́dọ̀ wọlé tá a ló fi yín jẹ ẹ bá wà ládìbò fún yín
àwọn tá ìbò tó gbé yín wọlé náà ni ó gbé yín jáde. La ilaha illallah. Fatahana alayhim barakatin minas samai wal ardi. Ẹ̀rí bí abọ́rọ̀ ara wa dé. Ẹ̀rí bí abọ́rọ̀ ara wa dé. Gómìnà. Nígbà náà wà ń kọ́. Tọ́ lọ́jọ́ tọ́ lọ. Immunity tẹ́ ń lò lọ́wọ́ tẹ́ fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyẹn yóò tán. Bọ́ bá tán ọgbà ẹ̀wọ̀n ni yóò tán báyìí. Wọ́n gbọ́. Walau anna ahlal qura amanu wattaqaw masha Allah. Fatahna alayhim barakatin minas samai wal ardi. Ọlọ́run lémi Ọlọ́run ó ṣílẹ̀kùn dáadáa àti sánmà àti tilẹ̀ ń ó sì kalẹ̀ fún yín ni. Walakin ṣùgbọ́n kí n wá lè ṣe bẹ́ẹ̀ ni mo wá ń wò pé ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ àfìgbà tẹ́ ẹ ṣe bàjẹ́ lẹ́ bá tún pè mí lọ́ba àárọ̀. Èmi náà fúnra mi náà wá take decision pé ntẹ́ ẹ bá ti ṣe wọ́n máa fi ya rẹ̀ jẹ yín. Afa amina alulikura. Kí ni fàyàbalẹ̀ yín ẹ̀ ń fàyà ọmọ Nàìjíríà ń fàyàbalẹ̀ ni. Afa amina alulikura. Ọlọ́run ní tí ẹ̀ ń fàyàbalẹ̀ ni ẹ̀ ń trọ́ọ̀sì Ọlọ́run. Àwọn ya tíyàwó mo bá súná bàyá táwọn. Ẹ ń retí pé bí ìyá Ọlọ́run bá sọ̀kalẹ̀ lóru tó bá wá bá yín lóru gàjọ́. Báwọn náà imú. Tẹ́ ń sùn lọ́wọ́ ẹ lórí tẹ́ fi gbé yín. Afa amina alulikura. Àwọn China ẹ̀ rí bí ẹ ṣe gbẹ́ tó ní China gbọ́n. Kódà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ̀rọ̀ ń pa China pé ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá ń wá ìmọ̀ China ń bẹ́nu bí ẹ lè wá ìmọ̀ lọ ẹ wá ìmọ̀ títí kẹ́ ẹ fi dé China yìí ṣèlú ayé ìsìn ṣùgbọ́n wọn ò gbọ́ lọ́ngbọ́. Afa amina alulikura. Ọlọ́ọ̀ni ẹ̀ ń fàyà balẹ̀ ni. Afa amina alulikura. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin náà ń fàyà balẹ̀ ni. Afa amina alulikura. Gbogbo ntọ́lọ̀ ń fi bínú sí ìyàn là ń ṣe lórílẹ̀‐èdè yìí lónìí ẹ wọ àwọn ìyàwó yín wọ́n wọ aṣọ wọ́ aṣọ wọn wá lè wọṣọ máa aṣọ tí wọ́n ń wíwọ̀ wọ́n wá ń lọ rèé mú nẹ́ẹ̀tì tá à ń fi sójú wíńdò wọ́n wá èèyàn lọ́wọ́ àdùn tí wọ́n fi ránṣọ àwa ń rí gbogbo òhò ara wọn ìyàwó rẹ̀ sì jáde ńlé bẹ́ẹ̀ wọ́n jáde ńlé bẹ́ẹ̀ ọmọ pé àṣírí rẹ̀ ò ní bò tó fi kú mọ́. Fàmínà alulikura. Gbogbo ohun tó ń rí lára obìnrin ọ̀hún bọ́ ọba bẹ́ẹ̀ bá jọ ń bẹ lórí bẹ́ẹ̀dì ebi ni gbogbo ayé ti ń wò yìí. Ẹ wá lẹ́ bímọ ọmọ òrílé ọkọ lọ ìwọ ọ̀yá ebi lára rẹ lọ mọ́ ti kọ́ gbogbo aṣọ tí ń wọ̀ yìí. Ara táwọn ọmọbìnrin wa tí wọ́n ń sí sílẹ̀ àlùbá ńlá ni bọ́lọ̀ ń bá ṣe tán tí ó bínú wàláhì tàlà á lè dára wa gbà á lẹ̀. Wàláwà ni àlẹ́ lùkùrà. Afa amina alulikura. Ọlọ́ni sẹ́ ẹ̀yin ará Nàìjíríà yẹn ń fàyà balẹ̀ ni. Àwọn ya tíyàwó ń bá súná bàyá táwọn. Jalla ma la yamun. Wàhùn náà ìmú. Ẹ ń fàyà balẹ̀ pé mo bá tiẹ̀ pé mo bínú tí n bá sọ ìyá mi kalẹ̀ lóru gànjọ́ tẹ̀ ń sùn lọ́wọ́ ṣé ẹ ní ní tẹ́ fi gbára yín lẹ̀. Àwọn amina alulikura. Ngbà wọn sọ kalẹ̀ fáwọn ará China ní ìsinsìnyí àmọ́ àwọn ará àwọn ni wọ́n gbọ́n jù lágbàáyé. Gbogbo nǹkan tí ń bẹ l'Amẹ́ríkà gbogbo ohun tó ń bẹ ní France gbogbo ohun tó ń bẹ ní Russia gbogbo ohun tá à ń lò káàkiri àgbáyé lónìí China ló ṣe ọgbọ́n ní wọn tó bẹ̀. Amina alulikura. Ṣùgbọ́n wọn ò gbọ́ lọ́gbọ́. Àyà tíyàwó bá súná dùhán. Wọn ò gbọ́ lọ́gbọ́ ṣe wọn ò mọ Ọlọ́run ẹnu ọ̀nà wọn kò sá ń bẹ̀ ń bẹ̀ bọ́ dẹnu ṣọ́ọ̀bù wọn kò sá ń bẹ̀ ń bẹ̀ kí wọ́n tó dọ́ ọlọ́run wọn fẹ́ tajà fún ọ wọ́n kọ́ dúbà òòsà wọn ná. Ọlọ́run wá fi wọ́n lẹ̀. Ya àti àwọn bá súná dùhán wà Ọlọ́ni ẹ dákun torí ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́yìn ń fàyà balẹ̀ ni ẹ̀ ń fàyà balẹ̀ irú fàyà balẹ̀ wo lẹ ní bí ìyá Ọlọ́run bá sọ̀kalẹ̀ ní àárọ̀ kùtùkùtù tata ń jẹun lọ́wọ́ ẹni tẹ́ fi ṣe fún ara yín ṣe ẹ rò pé ẹ lè bọ́ ń bẹ̀. Àwọn amina alulikura. Gbogbo ọmọ lọ́nà ilé ìwé wọn ò ní sẹ́ mọ́.
من أهل القرى. àwọn ọmọbìnrin òrílé ọkọ lọ máa ń gbàgbé pé òhò wọn gbogbo ayé ti rí àwọn ẹnìkan ti wò ó wọ́n ti wòran rẹ̀ wọ́n ó dirun àwọn ọmọ bú kan ti ẹ̀mí àwọn ọmọ àdánù àwọn ọmọ òfò lọ́pọ̀ jù lórílẹ̀‐èdè yìí lónìí àwọn ọmọ kan tí wọ́n ń ṣe irun àwọn ọmọ tí ń ṣe irun bí ẹni gbé bí òṣùká lérí tí wọ́n ń lọ mú irun wọn tí wọ́n ń ṣe bí òṣùká tí wọ́n ń gbé eléri tí wọ́n wá rìn káàkiri àwọn ọmọ tí ò lè soríire mọ́nu àwọn òbí wọn kò ní soríire. Amina ahlul qura. ṣé wọ́n fọyà balẹ̀ ni. àyà tíyàwó bá sùn náà dùn án wàhùn ẹ̀rọ. ọlọ́ni bẹ́ẹ̀ bá ń ṣe fàájì lọ́wọ́ tí ń bá sọ ìyá mi kalẹ̀ mo lẹ́ sá lọ mo lẹ́ fẹ́ sá lọ mo lẹ́ sá lọ mo lẹ́ sá lọ. Aminu makira Allahi. La ilaha illallah. Wala ya'manu makira Allahi illa al-qawmul khasiruna. Jalla ma la yabu. Wala ya'manu makira Allahi illa al-qawmul khasirun. jẹ́ ń tún gbọ́ lẹ́ẹ̀kan sí o. Afaminu makira Allahi. ọlọ́run ní tí ẹ wá ń fàyà balẹ̀ ṣé tèmi ọlọ́run ni. Afaminu makira Allahi. ẹ wá ń trọ́ọ̀sì èmi ọlọ́run pé gbogbo ohun tẹ́ ń ṣe náà ní dùn mọ́ mi nínú. Afaminu makira Allahi. La ilaha illallah. La ilaha illallah. gbogbo ọmọ lọ́dọ̀ ọmọ yahoo káàkiri ẹ sì tún fọwọ́ gbáyà pé ọmọ mi yahoo ní í ṣe wọ́n á mọ́ máa lọ ilé aláàfáà kọ́bọ̀ ṣàdúrà fún pé kí ni yahoo ti ń ṣe kó lè máa rí ṣe sí dáadáa olórí burú ni ọ ni àwọn wo ló bí ọ náà olórí burú ni ṣé yahoo jẹ́ nǹkan rẹ̀ ó lè ṣé o lè jẹ́ nǹkan rẹ̀ ni ó lè. Afaminu makira Allahi. ọlọ́ni afaminu makira Allah. Afaminu makira Allahi. ẹ̀ ń fàyà balẹ̀ ẹ̀ ń fàyà ṣé la ilaha illallah. Afaminu makira Allahi. afaminu makira Allah. Afaminu makira Allahi. Fala ya'manu makira Allahi illa al-qawmul khasirun. Agbe Ade Egun ìyàwó agbélé kálukú yín lórí. ẹ̀yin náà wá ń pàṣẹ ẹ jẹ́ Buhari ó tiẹ̀ ráṣẹ kankan pamọ́ ẹ jẹ́ ó pàṣẹ kankan pamọ́ tí Buhari bá sì fi lọ ẹ jẹ́ bàbá ńlá yà. Masha Allah. يأمن مكر الله إلا القوم الخاسرون. àfa yìí náà wà nù àti bá wọn kó nǹkan jẹ. فلا يأمن مكر الله Allahu Akbar. إلا القوم الخاسرون. ọlọ́run lẹ́ wá ń fàyà balẹ̀. Afaminu makira Allahi. báwẹ̀ bá wá dé ẹ mọ̀ wá sọ pé ẹ dákun bàbá Muyideen ẹ dákun lẹ́kṣọ̀ tẹ́ ẹ bá ṣe fún wa ẹ dákun torí ọlọ́run afẹ́kẹ́ ẹ tètè bá wa ṣe kó tó di mẹ́wàá tí ó gbẹ̀yìn inú àwẹ̀ tọ́ra ń lọ kí lẹ̀ ń wá lọ ó lù sí ni ó ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ lè bí ń pa wọ̀nyí ọwọ́ akọ owó kan olóhùn kó lọ sí umra òfò lọ fẹ́ ṣe ni. أفأمنوا مكر الله. ọlọ́ni sí ẹ̀ ń trọ́ọ̀sì èmi ọlọ́run ni. أفأمنوا مكر الله. ẹ ń fàyà balẹ̀ sí yẹ èmi ọlọ́run ọba tí ń bọ̀. أفأمنوا مكر الله. kí lẹ jẹ yóò tẹ́ ẹ fi ń fàyà balẹ̀ sí yà mi tí ń bọ̀. أفأمنوا مكر الله. ọmọ oníṣẹ́ ọmọ oníṣẹ́ gbogbo ọmọ lọ́dẹ tí ń lọ kọ́ṣẹ́ míì àbí wọ́n sì ti kàwé. أفأمنوا مكر الله. ebi ń jọ̀hún àná bẹ́ẹ̀ yẹn bá jáde secondary school tó bá lọ bẹ̀rẹ̀ ẹsẹ́ ní báǹkì ńjọ́ bá débẹ̀ náà wọ́n ó gbé mọ́tò fún. ẹnìkan ò parí PhD rẹ̀ ní ìsìn káwá pé ńjọ́ yìí ni wọ́n ó gbé mọ́tò fún. أفأمنوا مكر الله. ọ̀rọ̀ ti dojú kejì. أفأمنوا مكر الله.
ọlọ́run lẹ́ ń ṣe yànga sí mi ẹ̀ ń ṣe fáàrí sí mi. àfàmínú makirallahi. ẹ̀ ń ṣe fáàrí yín pọ̀ sí mi ọlọ́run èyí ti jẹ́ àfàmínú makirallahi. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé wala ya'manu makirallahi. wala ya'manu makirallahi illa al-qawmul khasirun. ọlọ́ni ẹnìkan ò ní fàyà balẹ̀ sí èmi ọlọ́run kọ́ àyàfi kó ń tọ̀ wọ́n jẹ́ ní òfò. la ya'manu makirallahi. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fàyà balẹ̀ pẹ̀lú aburú tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ń ṣèjọba yìí gbogbo ẹni ó fàyà balẹ̀ òfò ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ẹ̀ ṣòfò gbẹ̀yìn ayé ni. ọlọ́ni wala ya'manu makirallahi illa al-qawmul khasirun. ẹni tí ó ṣòfò ni gbogbo yín wọ̀nyí ẹ sì mọ orí ọ̀rọ̀ ẹ dá kodò ẹ dorí ọ̀rọ̀ kodò àwa tiẹ̀ lálàsẹ̀ mọ́ kò tiẹ̀ sálàsẹ̀ mọ́ kò sálàsẹ̀ mọ́ aṣọ tá à ń wọ̀ kò tiẹ̀ sọ pé kinní kan gbogbo ọmọ ni fi bí wọ́n bá lè tọ́jú ọmọ tiẹ̀ nù lé lókù ọmọ ń bọ níkà tó súnmọ́ gbogbo òdí ẹ̀ báyìí ọ̀ ń bọ jáde ńlé ọmọ ń rán ẹ̀wù ọ̀ ń jáde nílé pẹ̀lú pé bọ́ bá dé ta yọ́ ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ fà báyìí ìwọ ìyá ò sì ń wò ìyá òfò ìyá olórí ibu tí ò fọkọ kan sọkọ ìyá tí ò fọkọ kan àbí ìyá àdínì àwọn ìyá àdínì ọmọ tó bí ṣé wọ́n ló bí àdínì ni ọmọ ṣé wọ́n ló bí àdínì ọmọ rú ọmọ tó bí ẹ bá ọmọ rẹ ní jalè kiri wọ́n ń pè ọ́ ní ìyá àdínì òṣùpá ànábì ìràwọ̀ ló yẹ kẹ́ ẹ jẹ ẹnjọ́ ẹ ti ń joyè ọ̀hún mo ní ẹjọ́ òrùn àti ìrẹ́ni tí ó jó òrùn torí pé òrùn mú ẹ̀jẹ̀ yùn ẹ wá jó òṣùpá ẹ̀jẹ̀ ìràwọ̀. àfàmínú makirallahi ọlọ́run ní ẹ̀sìn ń trọ́ọ̀sì èmi ọlọ́run pé bákan ni mo ṣe. Allahu akbar kabira. Allah. ولا يأمن مكر الله إلا القوم الخاسرون. ọlọ́run lẹ́ni ọba trọ́ọ̀sì èmi ọlọ́run ọba pé bákan ni mo ṣe wàláhì yóò ṣòfò ni. وما وجدنا لأكثرهم من عهد. ń gbọ́. وما وجدنا لأكثرهم من عهد. àti ẹ̀wọ̀ ààrẹ nìkankan tó jólóòtọ́ nù yín mọ́ sòótọ́ mọ́ sòótọ́ irọ́ náà lẹ sá ń pa ní ojoojúmọ́ irọ́ ni àwọn ilẹ̀ ń pa ní ojoojúmọ́ ẹ sì máa báwọn kan tu ìjọba tẹ lẹ́ǹsì àwọn kan ti ẹ wo gbèsè ayé wọn ẹ wo gbèsè ayé bá a ta bá rí gómìnà àbí tá a rí kọmíṣánná àbí tá a rí ọ̀nàrẹ́bù kan tó tún wá ń lọ rèé béèrè nínú ìjọba tàná tí tún wá ń lọ béèrè pé wọ́n fóun ní kọ́ńtíráàtì nínú ìjọba tòní ẹ mọ̀ kó orí ìburú lọ́jẹ́ fún níbi a bá ti sọ kọ́ dàárọ̀ ẹnì kí ètò sọ pé ẹ̀ka alẹ́ mọ̀. وما وجدنا لأكثرهم من عهد. من عهد ní gbọ́. وما وجدنا لأكثرهم من عهد. aládéhùn kankan nù yín mọ́ o. من عهد. ẹnì kankan yóò ṣàdéhùn kó mú un ṣe mọ́ o. من عهد. ọmọ àlè ara yín ẹ máa sọ pé bàbá tọ́nà bíbá yìí ṣe ẹ̀yin tẹ́ wà ládùúgbò yìí ẹ máa gbádùn àbí àárín kò sí náà yín mo tiẹ̀ ní bẹ́ẹ̀ lọ Fáṣọlá ńgbà wo ló tún gbé pòrò iná títàn alẹ̀ a ti wò ó pé lọ́dọ̀ tiẹ̀ láti tan náà ni a wò ó pé iná Nàìjíríà yóò dúró àwọn ọmọ àlè oníná ọ̀hún yẹn sì ń gbé bíìlì yìí wá gbé bíìlì kan wá lé mi mo ní tí ẹ bá pẹ́ kẹ́ ẹ tó jáde wọ́n sẹ́ làánà Ọlọ́run fún yín torí mo ti rí i pé ìyànjẹ ni owó dísù tí mò ń san lóṣù ó tó yàn án ṣègbésí ayé èyí ó tún wá gbé bíìlì wá láì tanná fún mi ṣé bá a ṣe máa yan ara wa jẹ ni àbí àárọ̀ mímu kò sẹ́nìkan tó mú mi ẹ̀rọ tìjọba mọ́
ọlọ́run ló tètè gbọ́n wa tá a fi wá tó fi wá di pa àwa ń gbé bọ́ọ̀ tí kálukú wa gbé lókù tá a mú níbo lẹ wà ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn ṣèjọba fún ẹ olórí burú mà nìyí olùsí ẹni àyè máa jírí mà nìyí wala ya'manu makra Allah. àwa lóòótọ́ kankan láàrin yín mọ́ pátá òkúrọ́ ni gbogbo yín. bẹ́ẹ̀ bá máa tọ́ pé ẹni máa ṣe bẹ́ẹ̀ fún wa ni wàláhì tí ò da ní ọgbẹ̀yìn ọ̀rọ̀ yín ẹ̀yin wọ̀nyí ìyẹn mélòó lọ́kàwé ńlẹ̀ yín àbí ọmọ kan ń ṣe kángbẹ́ngbà kan ládùúgbò mi mo ní ẹgẹ ìwọ ló ní ìdí èèyàn kan wá tán ní ìsìn lọ́ba ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ó sì lọ́nà rébù lòún ń gbà náà ọ̀nà rébù kúrò ọ̀nà rébù nísìnyí ọwọ́ adé ti ń ṣe rẹ́ńtà ní wọ́n ń fàgá rẹ́ǹtì wọ́n fi gbogbo ẹ̀ rẹ́ǹtì yà ń gbọ́jọ́ mi wọn àgbàgá lọ rẹ̀ wọn a má sanwó àbí mo ní gbogbo ẹ̀ ní ẹ̀san náà ní ẹ̀san ni. wà má wajadna Allah. wajadna aktarahum fasikin. ọlọ́ọ̀ni gbogbo àwọn pòkí èèyàn wọ̀nyí àárí dáadáa kankan lọ́dọ̀ yín mọ́. wa ma wajadna liaktharihim min ahadin. àárọ̀ òótọ́ kankan lọ́dọ̀ yín gbogbo tẹ́ ẹ sọ náà lẹ̀ mú kankan tẹ́ ń bẹ̀ yìí. wa ma wajadna Allahu akbar. liaktharihim min ahadin. Allahu akbar kabira. wajadna aktharahum fasikin. ọlọ́run àwọn fásìkì èèyàn àwọn pòkí èèyàn àwọn tẹ́mi wọn ti di lórí àìda ọjọ́ bí yà ń bá ń jẹ tálíkà ọ ń jẹ tálíkà ní lójú wọn owó sì ń bẹ lọ wọn. alladhina kadhabu Shu'ayban. àwọn tí wọ́n pe ànábì Shu'aybu ní la ilaha illallah. alladhina kadhabu Shu'ayban. ọlọ́run láwọn tó pe Shu'aybu tó pe ànábì Shu'aybu ní Madian àwọn tí wọ́n pe ànábì Shu'aybu ní rọ́. ka'an lam yaghnaw fiha. la ilaha illallah. ka'an lam yaghnaw fiha. ọlọ́run lójú yín ò ríran ni ẹ lọ Madian ẹ lọ wò jọ bí ẹni pa àwọn tá a wí àwọn tí wọ́n pe Shu'aybu ń rọkọ̀ jọ bí ẹni pé wọ́n débẹ̀ yẹn rí. ka'an lam kò sí yaghnaw agbárò fiha. kò sí orípa wọn apá wọn rẹ́ pátápátá apá wọn rí aṣọ wọn di lẹ́ẹ̀lẹ̀ ọ̀ lẹ́nu ọ̀rọ̀ mọ́ ọlọ́run kò ṣèṣe fún wọn náà. alladhina kadhabu Shu'ayban. Allah. kanu humul khasirin. mi ò gbọ́n tó wí o. alladhina kadhabu Shu'ayban. ọlọ́run láwọn tí wọ́n pe ànábì Shu'aybu nírọ́. kadhabu Shu'ayban. àjẹ́ wọn ó lórí pa nínú ìlú yẹn mọ́kànjọ́ bí ẹni pé wọ́n ti ẹ̀gbẹ́ bẹ̀ rí. alamu yagina fiha. ẹnìkan ò lè sọ pé wọ́n gbé bẹ̀ rí. alamu yagina orí pa wọn ò sí bẹ̀ mọ́. tọ́ra apá wọn rẹ́ ni. alamu yagina fiha. bí wọn náà ṣe parẹ́ ládùúgbò yín nù ẹnìkan ò ní gbúrò rẹ̀ mọ́. alladhina kazabu Shu'ayban. ọ̀rọ̀ ọlọ́run ọ̀wọ̀ yín létí ẹ kírun mọ́ àwẹ̀ tiẹ̀ tí wá ń yọ yín lẹ́nu báyìí gbàtẹ́ ẹ ti dolówó ẹ ti rówó jìbìtì ẹ wá ń sọ fún gbogbo èèyàn pé àwẹ̀ ń bẹ́ẹ̀ bá rí tí wọ́n gbá torí mo máa ń ní ọ̀sà ni ọ̀sà mo máa ń tí ọ̀pá ọ̀nù tí olórí burú ni ọ̀dọ́ lọ́wọ́ mọ̀mọ́ nígbà tó o sì tí ì jẹ́ nǹkan kan mọ bí wàhálà rẹ ti tó ẹ máa challenge àwọn ìmáàmù mọ́sálásí ẹ ń pẹ́ ń bí ásámù yìí o ẹ ń pẹ́ ń bí ásámù yẹn jẹ́ ká máa kí ká sọ gbálẹ̀ ní ká máa ọ̀pẹ̀ mọ́sálásí tẹ́nìkan kò sí níbi ọ́ léèrè kankan mọ́. alladhina kazabu Shu'ayban. ọlọ́run láwọn tó gbé ànábì Shu'aybu nírọ́. alamu yagina fiha. àjẹ́ wọn ó lórí pa ń bẹ̀ yẹn mọ́ kò tiẹ̀ jọ bí ẹni pé wọ́n gbé bẹ̀ rí. alamu yagina fiha. la ilaha illallah.
شعيبا Allah. كانوا هم الخاسرين. Ọlọ́ni gbogbo àwọn tó pe ànábì Ṣuaibu nírọ́ ọ̀rọ̀ tí mo fi rán Ṣuaibu tí wọ́n ta kò Ọlọ́ni gbogbo wọn ni ẹ ṣòfò. كانوا هم الخاسرين. bó bá dojú àlìkíyámà tá a bá ń kó àwọn ẹni òfò jáde àwọn náà wà láàrin wọn níjọ́ náà. كانوا هم الخاسرين. ìwọ náà ọ̀ ṣọ́ra ọmọ ṣòfò tilétilé ọmọ ṣòfò tìrantìran. kí ló oyè wo ni ẹ fún ọ tẹ oyè wo ni ẹ fún ọ tẹ sọ́ra rẹ di pàtàkì. ọgbọ́ sọ fún mi kí ni wọ́n fún ọ kí wọ́n ní ọmọ ṣe kí wọ́n ló ṣe kí lọ́ọ́ dà láti ibẹ̀ kí lọ́ọ́ fẹ́ dà láti ibẹ̀ ó lè dà nǹkan kan ju kó o padà ẹ̀yìn lọ́ọ́ padà sí i iwájú kan kò ṣeé lọ mọ́ ọ́ padà ẹ̀yìn ni. Allah. الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها. Allah. الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين. Allahu akbar. الذين كذبوا شعيبا. aga àdánwò lọ wà lórí ẹ̀ lọ ń tapá kàkà báyìí. الذين كذبوا شعيبا. wọ́n dá Allahu akbar wọ́n gbọ́. الذين كذبوا شعيبا. aga àdánwò lọ wà lórí ẹ̀ ló ń fi ọ̀tún ló ń fi sósì. كانوا هم الخاسرين. كانوا هم الخاسرين. wọ́n di ọ̀ládé ẹ̀gún ní wọ́n bá ní tó bá wù ọ́ ni ọmọ ṣe èyí ò ní gbogbo àwọn àgbààgbà tí wọ́n jọba àwọn ọba wọn ò jẹ́ kankan lójú rẹ̀ mọ́. ẹ má gbàgbé àwọn kan ní ayé ọba lóye ń jọhùn ọwọ́ wọn ọ̀tẹ̀ tí wọ́n fẹ́ tí wọ́n fi kú mẹ́. ẹni ọyọ aláàfin jọhùn ọwọ́ rẹ̀ ọmọ tẹ̀ tí ń fẹ́ tẹ̀ kú láyé. gbogbo ẹ̀yin ti sìn náà tẹ́ ẹ bá takò àwọn èèyàn mẹ́ta láyé ta àwọn èèyàn mẹ́ta àgbọ́dọ̀ takò wọn àgbọ́dọ̀ sì sọ pé àfẹ́ràn wọn túláàsì ló gbọ́dọ̀ fẹ́ràn wọn túláàsì ló gbọ́dọ̀ fẹ́ràn wọn bàbá àtìyá tó bí ọ gbọ́dọ̀ takò wọn. àáfàá àtọkọ oníkéwú àbí ìmáàmù tó ń kírun fún ọ ní mọ́sálásí bọ́ ọ bá torí tiẹ̀ tó gbọ́ kírun lẹ́yìn ẹ̀ tó bá lọ dànù kí Ọlọ́run nígbà lẹ́yìn náà àwọn ọba ló kù àwa la fi wọ́n jọba ẹ má takò wọ́n ẹ fi wọ́n lẹ̀ ń bẹ̀ ẹni ọba fẹ́ sórí ìburú ní ọ̀sọ̀pọ̀dọ̀ ọba ló kù tó wọ́n takò ẹ̀yin ọba náà àárí wọn bá wí gbẹ̀gbẹ̀ ẹ̀yin náà ẹ̀ mọ bí ọyẹ ẹ dáadé lọ ẹ gbàdé yín lérí lẹ́ẹ̀kọ́ rí ọ̀dọ̀ kọmíṣánná bí ẹ lọ fi jókòó ti gómìnà tẹ́ ẹ rí pé ẹ ti kan dé lábùkù ẹ kan pò yín lábùkù wọ́n wá yẹ̀yẹ́ ẹ̀yin náà alladhina kathabu. الذين كذبوا شعيبا. ọlọ́run láwọn tó pe Ṣuaibu ní irọ́ tí a ní ọ̀tọ̀ ní gbogbo àwọn ọlọ́run ọ̀ràn ní kankan. كانوا يغنوا فيها. ọlọ́run ní kò wọ́n àjẹ́ wọn exist. لم يغنوا فيها. bá a bá débẹ̀ a lè sọ pé wọ́n exist ń bẹ̀rẹ̀ rárá wọn ò sí ń bẹ̀rẹ̀ lọ́rọ̀ àjẹ́ wọn olórí pa. الذين كذبوا شعيبا. Allahu akbar. كانوا هم الخاسرين. Allah. كانوا هم الخاسرين. ẹ̀yin lọ́balọ́ba náà aleikum bi taqwallah ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin lọ́balọ́ba wọ̀nyí ẹ ń lọ dúró táwọn gómìnà pé wọn ò sanwó oṣù yín kí owó oṣù wo lẹ̀ ń gbà àwọn ọgbọ́n bàbá ti yín jọ̀hún tí wọ́n gbowó oṣù lọ́wọ́ ẹnìkan ni ẹ dúró tọ́lọ́hún lọ gba sálárì kódà bọ́ já àfáà ní gba sálárì yóò kàbùkù lọ́dọ̀ ọjọ́ ni àbáwọn tá a kójọ wọ̀nyí kọ́ sáwọn ẹjọ́ wa wọ̀nyí ọba fábùkù kan ọmọ béèrè sálárì lọ wọn ọ̀ sáṣetọ̀ lọ́hún báyìí ṣetọ̀ lọ́hún jókòó tí wọn ò ti ṣetọ̀ lọ́hún ṣe ń tọ́lọ́hún bá rán ọ gbọ́rọ̀ rẹ lẹ̀ fọ́lọ́hún gbé ọ̀rọ̀ rẹ sílẹ̀ fọ́lọ́hún
alága tí ń bẹ ń bí ògbówó oṣù akọ̀wé tí ń bẹ ń bí ògbó kí ni wọ́n wá débẹ̀ tó ń gbowó oṣù kí ló fẹ́ fowó oṣù wọn ṣe ọ̀bẹ lọ́nkọ́lọ́ ń sí náà tiẹ̀ fún ọ. ìlọ́balọ́bẹ̀ wa ń gbádé lu ẹ̀ ń lọ rèé tò nílé gómìnà pé ẹ fẹ́ owó oṣù yín ò tí ì pé ẹ̀yin lẹ fìyà jẹra yín o ẹ̀yin lẹ fìyà jẹra yín ọlọ́run ní gbogbo àwọn èèyàn. kàdàbù ṣùáìbà. àwọn tó takò ànábì ṣùáìbù. wàlẹ́dínà kàdàbù ṣùáìbà. jalla ma la yamun. kàlámù yagina fiha. ọlọ́run láàjẹ́ wọn lẹ́yìn àjẹ́ wọn lórí pa bí tẹ́ǹbì agbérí ọ̀hún. kàlámù yagina fiha. kọjọ bí ẹni pé wọ́n gbé bẹ̀ rí. kàlámù yagina fiha. Allahu akbar. alladina kadhabu shuaiban kanu la khasirin. ẹ̀yin ọmọ nàìjíríà bí à ń bọ̀rọ̀ wa lọ lórílẹ̀‐èdè yìí nísìn ẹ jẹ́ àṣàtúnṣe àwọn tó dá Adé Egun yìí tí wọ́n máa hùwà wà tí wọ́n yẹ kúrò ń bẹ̀nu Adé Egun ni ẹ báyìí ti kú níbẹ̀ tán ẹ padà wálé ká tún wá jọ jókòó wá pẹ̀lú yín náà ni ó tún kù wá pẹ̀lú yín ni ó kù gbogbo olè tẹ́ ẹ sì jà. Buhari mo tún pè ọ́ lẹ́ẹ̀kan sí jẹ́wọ́ pé Buhari ni ọkọ̀ tó lọ o má fi àwọn onígbèsè yìí lẹ̀ kó jẹ́ wọn ó mú orí bọ́ o má pọ̀ ṣe áfù fẹ́nìkan má pọ̀ ṣàmójúkú fẹ́nìkan àwọn ẹnìkan ò tún kọ̀ọ̀kan yẹ kí wọ́n tún jìyà jẹ́yà àwọn tí ò tiẹ̀ járí náà tàn yìí jẹ́ wọ́n ń yà ká mà àwọn wọn lọ́lọ́hun àwọn tí béèyàn bá ti lọ́lọ́hun kó jìyà ni. Masha Allah. Kàmú mi tọ́lí kí. Allah. Kàmú mi tọ́lí kí fi sujuni makanu. Aw kam sijini hakuhu ayutilako. Aw kam sijini hakuhu ayutilako. Jẹ́ ń gbọ́ tó fẹ́ wí. kàmú mi tọ́lí kí. Allah. sujuni makanu. ń gbọ́. kàmú tọ́lí. Allahu akbar. fi sujuni makanuhu. Allahu akbar. aw kam sajini haku ayutlaqa. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń fojú wò wọ́n yìí àwọn tẹ́ ń pèlè èèyàn rẹ̀ wọ́n yẹn ọ̀nàrẹ́bù ẹ̀jẹ̀ kánsílọ̀ nìkan sínétọ̀. mo ti sọ fún ìwọ Buhari ọlọ́rọ̀ àwọn sínétọ̀ wọ̀nyí fi wọ́n sórí permanent appointment. jọ wọ́n bá ṣiṣẹ́ òjé wọn ó gbowó wọn jọ wọ́n bá ṣiṣẹ́ jọ wọ́n bá jókòó ẹ fún wọn lówó wọn. ayé tó tún wọn lọ ni wọn fi ń sọ pé irú mọ́tò kan làwọn fẹ́ lò. gbogbo ẹni ebi ń pa láàrin ìgboro yìí ń kọ́. ṣé ká máa wò wọ́n ràn ní ṣé kébi ọ̀pọ̀ àwọn kú ni káwọn ẹnì kan sì máa fowó wa ra mọ́tò. àbí. kàmí tọ́lí kí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀ la ilaha illallah. sujuni makanuhu. ya sal jalali wal ikram. aw kam sajini hakuhu ayutlaqa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bẹ lọ́gbà ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlúwàbí ni wọ́n ń bẹ. kàmú mi tọ́lí kí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní bẹ lọ́gbà ẹ̀wọ̀n tó sì jẹ́ pọ́ ọmọlúwàbí ni wọ́n. kàmú mi tọ́lí kí. ọ̀pọ̀lọpọ̀ ní sì ń bẹ. fi sujuni makanuhu. la ilaha illallah. aw kam sajini hakuhu ayutlaqa. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n tó yẹ pé àwọn lọ́yẹ̀ wọn wà lásán rọ̀kì bí ìwà wọn dáadé bí òótọ́ wọn dáadé ṣùgbọ́n. Yujizali ikobu
aládọ̀hífì bíkọ́síwátì. torí pé ńgbà tẹ́ bá fẹ́ dájọ́ tálíkà ẹni ó gbàgbé búrẹ́dì ẹ̀ mọ iye ẹ̀wọ̀n tí ó lọ. yùjísálì kọ́ọ̀bù. àwọn èèyàn ń gbé búrẹ́dì ẹ̀ rán wọn lẹ́wọ̀n. yùjísálì kọ́ọ̀bù. ẹni ó gbé fóònù ẹ̀ rán wọn lẹ́wọ̀n. yùjísálì kọ́ọ̀bù. adájọ́ ó díjú dá ẹjọ́ fún un ni. ó díjú dá ẹjọ́ fún un ni bí ó gbé fóònù. kí ló fẹ́ fi ṣe kí ni wọ́n fi fóònù ṣe. ẹni ó gbé búrẹ́dì tẹ́ ẹ rán lẹ́wọ̀n kí ni wọ́n fi búrẹ́dì yìí ṣe. yẹjìrìlì kọ́ọ̀bù aládọ̀hífì bíkọ́síwátì. La ilaha illallah. amalikọ̀wíyù. fàlà yu'aqabu mutlaqan. bẹ́ẹ̀ bá fẹ́ dájọ́ tálíkà ẹ̀ dá pẹ̀lú pé díjú dá ẹjọ́ fún un. amalikọ̀wíyù. ṣùgbọ́n bọ́ bá kan àwọn ọlọ́lá. amalikọ̀wíyù. bọ́ bá kan àwọn ọmọ gómìnà. amalikọ̀wíyù. bọ́ bá kan ọmọ kánsílọ̀. amalikọ̀wíyù. bọ́ bá kan ọmọ mínísítà. amalikọ̀wíyù. bọ́ bá wá jọmọ gómìnà ńkọ́. amalikọ̀wíyù. fàlà yu'aqabu mutlaqan. ẹ fọ́ra lórí mi. amalikọ̀wíyù. fàlà yu'aqabu mutlaqan. ìsìlẹ̀ kọ́ọ̀bù. mi ò gbọ́. aládọ̀hífì bíkọ́síwátì. Allahu akbar kabira. Allahu akbar. ìsìlẹ̀ kọ́ọ̀bù. Allah. aládọ̀hífì bíkọ́síwátì. Allahu akbar. amalẹ̀kọ̀wíyù fàlà yu'aqabu mutlaqan. ńgbà tẹ́ ẹ bá ń dájọ́ tálíkà ẹ̀ díjú dá yóò lo ẹ̀wọ̀n ni. ohun tó àwọn ẹ dákun gbogbo àwọn tí wọ́n gbé bílíọ̀nsì tírílíọ̀nsì wọ̀nyí kò lẹ́sẹ̀ jọ wọn Buhari kí lọ́ọ́ ṣẹjọ́ wọn tí kò tó lọ. amalẹ̀kọ̀wíyù. ṣùgbọ́n bọ́ bá ti jẹ́ páwọn ẹlẹ́nu ni àwọn tó lẹ́nu ń bẹ̀ àwọn tó lẹ́nu ń bẹ̀ ẹ̀ sì fọwọ́ ra orí wọn. ẹ̀ fọwọ́ ra orí wọn. bí ó bá jẹ́ pé dandan ni kí wọ́n lẹ̀ wọ̀n ẹ̀ lọ rèé mẹ́nìkan tí ń bẹ láti mọ́lé wá pé ẹ mú eléyìí lọ kọ́ máa lọ sẹ́wọ̀n rẹ̀. yufulitu zulamu. Allahu fi àti dùnà. mọ bẹ́ẹ̀ bá dá tẹ́ ẹ máa dá láyé. yufulitu ẹ zulamu. bá lo agbára tiyín láyé. àti dùnà. kódà ẹ lo agbára ọ̀hún débi pé ẹ lérò pé nìkan kò ní í béèrè. yufulitu zulamu. Allahu akbar. fi àti dùnà. Allahu akbar kabira. fama rabbika ilhisabi limultaqa. bẹ́ẹ̀ bá yan tálíkà jẹ láyé ní àhín tó yẹ kẹ́ ẹ dẹ́ ẹjọ́. fama rabbika Allahu akbar. ilhisabi limultaqa. a pàdé wájú ọlọ́run ó tún dá. yufulitu zulamu. ọlọ́run ó tún dá lálẹ́ àmọ́ àwa fi yín lẹ̀ àfi yín lẹ̀ sí. yufulitu zulamu. Allahu akbar. fi àzìdúnà. bẹ́ẹ̀ bá dájọ́ tálíkà bẹ́ẹ̀ bá dájọ́ tálíkà ní bíbà yìí tẹ́ ẹ fi ṣèyàn jẹ. fáàmà màrọ̀ bí ká. dàkúdà déwájú ọlọ́run ó tún pè yín ta pé ntẹ́ ẹ dání ó yá wá tún dá. ní pàtó Ade Egun tẹ gbé sórí o. kí láǹfààní o kí láǹfààní Ade Egun tẹ gbé sórí. tẹ̀bí ṣe tó wù yín sáwà mẹ́kúnnù. kí ní pàtó Ade Egun tẹ gbé sórí. àní kí láǹfààní Ade Egun o tẹ gbé sórí. immunity. láǹfààní Ade Egun ẹgbẹ́ sórí. wèrè tí a jẹ́ pé àwọn ẹbí rẹ̀ ó gba ọ ní etí lọ́la nígbà tó o bá sí ń kó ma wọ́n gba ọ ní etí inú agboolé wàláì ó ní ọlọ́pàá tó lè fi mú wọn. kí láǹfààní Ade Egun o. tẹgbẹ́ sórí ọ̀nàrẹ́bù. kí láǹfààní Ade Egun. kọmíṣánná. tẹgbẹ́ sórí. ń gbọ́. gọ́fúnà kí ni pàtó Ade Egun tẹgbẹ́ lérí. kí láǹfààní Ade Egun tẹgbẹ́ sórí. ìgbẹ́kẹ̀lé kan sáà ń bẹ fún ọ tó fi yọba lóye owó pọ̀ ara rẹ ni pé ẹnìkan ò lè bí mí ní àwọn òbí ọ. gómìnà kí ni pàtí Ade Egun tó gbé lérí. president
kí láǹfààní Ade Egun tẹ́gbẹ́ sórí. Allahu Akbar. tẹ̀bí ṣe tó wù yín sáwà mẹ̀kúnnù kí láǹfààní Ade Egun tẹ́gbẹ́ sórí. ẹ̀tún bá ń tún wí pé kí láǹfààní Ade Egun tẹ́gbẹ́ sórí. immunity yín. láǹfààní Ade Egun tẹ́gbẹ́ sórí. tẹ̀bí ṣe tó wù yín sáwà mẹ̀kúnnù kí láǹfààní Ade Egun tẹ́gbẹ́ sórí. ṣe jákujàku sọmọ Nàìjíríà kí láǹfààní Ade Egun tẹ́gbẹ́ sórí.